Ìbéèrè tí ó gba ẹnu àwọn ọmọ Yorùbá báyìí ni pé nígbà tí àwọn ọba méjì tó tóbi jù nílẹ̀ Yorùbá tí gbogbo èèyàn gbà gẹ́gẹ́ bí olórí gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá, èèyàn Kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà àrólé Oòduà ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì àti Kábíyèsí Aláàfin ti ìlú Ọ̀yọ́ ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé àkọ́kọ́. Nígbà tí àwọn méjèèjì tí àárín wọn tí kò gúnrégé lásìkò yìí, ìbéèrè táwọn ọmọ Yorùbá ń béèrè ni pé ta lẹni tó kápá láti yanjú ìjà àwọn méjèèjì, tó sì jẹ́ pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣèwádìí lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá tí wọ́n sì ní gbogbo àwọn táwọn ọmọ Yorùbá kan sọ pé lè parí ìjà náà yan àwọn lọ́balọ́ba, wọn lágbára wọn ò gbé o, ẹ̀mí wọn ò gbé o, àti pé ìsọ̀rí àwọn èèyàn bíi méjì kan péré ni wọ́n lágbára láti yanjú èdè àìyedè tó wà láàrin Aláàfin àti Ọọ̀ni. Bó tilẹ̀ jẹ́ pé bá béèrè lọ́wọ́ Kábíyèsí Aláàfin tó béèrè lọ́wọ́ Kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà ìpè kí náà fẹ́ sọ sí ìjà tó wà láàrin àwọn méjèèjì tàbí orogún tó wà láàrin àwọn méjèèjì, ohun táwọn méjèèjì yóò fi dáhùn ni pé ta ló sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ páwọn ò jà, kò sí orogún kankan láàrin ara wọn, ṣùgbọ́n àwọn tó súnmọ́ wọn pẹ́kípẹ́kí mọ̀ pé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o, nǹkan ò rí bó ṣe yẹ kó rí láàrin wọn. Bẹ́ẹ̀ ni ìjà àti orogún wà láàrin wọn pàápàá lórí àkóso ìlú Ọ̀yọ́túnjí tó wà lẹ́yìn ìlú South Carolina lórílẹ̀‐èdè United States of America tí wọ́n ní Aláàfin tuntun ó fẹ́ máa bá Ọọ̀ni Ilé Ifẹ̀ jà sí. Ṣá o, lẹ́yìn àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pàápàá ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́sẹ̀ tó lọ lọ́hùn-ún níbi ayẹyẹ ètò kan tí ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu tó wá ṣe ní Ìbàdàn, níbi tí Aláàfin ò ti dìde kí Ọọ̀ni gẹ́gẹ́ bó ṣe dìde kí gómìnà Ṣèyí Mákindé àti ìyàwó Tinubu ètò fariwo ńlá. Níṣẹ́ làwọn ọmọ Yorùbá wá ń béèrè pé àwọn àwo gan ló lè parí ìjà Ọọ̀ni àti Aláàfin. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ń dárúkọ àwọn ọba ńlá kan ní ilẹ̀ Yorùbá páwọn ló yẹ kó gbé ìgbésẹ̀, ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ á béèrè lọ́wọ́ àwọn tó súnmọ́ àwọn ọba méjèèjì náà, bẹ́ẹ̀ náà jẹ́ kó dì í mọ̀ pé báwọn bá fẹ́ parọ́ tán gbọ́ ọmọ Yorùbá, àwọn ọba ńlá kankan àtàwọn àgbàlẹ̀ Yorùbá kankan ò lẹ́mìí ẹ̀, wọn ò sì lágbára ẹ̀ láti parí ìjà Ọọ̀ni àti Aláàfin. Wọ́n ní ìsọ̀rí èèyàn méjì péré ni ló lápá àti agbára láti parí ìjà náà tí wọ́n sì ní gbọ̀n kankan mọ́. Wọ́n ní àwọn gómìnà ilẹ̀ Yorùbá àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu iná lè parí ìjà náà tí wọ́n sì ní gbọ́ pẹ́kẹ́ kan mọ́. Wọ́n ní bí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tán ní Aláàfin Ọ̀yọ́ bọ̀wọ̀ fún kọjá sísọ tó bá fi pe Aláàfin Ọ̀yọ́ tí ó pe àwọn gómìnà ẹgbẹ́ nílẹ̀ Yorùbá náà, èyí tí gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú tó jẹ́ alága wọn tó pè tó tún pe gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun náà pẹ̀lú gbogbo gómìnà ilẹ̀ Yorùbá tó pe àwọn ọba náà sí ilé ìjọba lÉkòó tàbí ní Ìbàdàn tí wọ́n bá wọn sọ̀rọ̀. Wọn ló ṣeé ṣe, wọn ní kì í tiẹ̀ ṣe kó ṣeé ṣe, wọn náà méjèèjì máa gbọ́, wọn yóò sọ ìrònú ọkàn wọn, ìjà yóò sì parí. Wọn ní bákan náà bí ààrẹ Bọ́lá Tinubu bá pe àwọn ọba méjèèjì sí ilé ìjọba l'Ábùjá lénìí tàbí sí ilé ẹ̀ ní Bọ́dílọ̀ ní Ìkòyí lÉkòó tó bá wọn sọ̀rọ̀, wọn láwọn lè fọwọ́ sọ̀yà pé kò sí ìkànnì wọn tó lè ja ààrẹ Bọ́lá Tinubu níyàn tí wọn yóò sì parí ìjà náà. Àwọn tó súnmọ́ Ọọ̀ni dáadáa tí wọ́n ń bá jẹ tán bá mu àtàwọn tó súnmọ́ Aláàfin náà tán bá jẹ tán bá mu tán bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ jẹ́ kó dì í mọ̀ pé àìsọ̀rí èèyàn méjì tó lè parí ìjà náà rèé tí ó tán pátápátá o. Wọ́n ní lẹ́yìn àwọn eléyìí kò tún sí ẹni tó lé agbára àti ẹsẹ̀ àtẹnu tó lè fi parí ìjà ọ̀hún. Ní báyìí àwọn gómìnà ilẹ̀ Yorùbá pàápàá gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà Adémọ́lá Adélékè àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní làwọn tó súnmọ́ Ọọ̀nìrìṣà àti Aláàfin jẹ́ kó dì í mọ̀ pé wọ́n lágbára láti parí ìjà tó wà láàrin àwọn bàbá méjèèjì náà.